bó bá jẹ́ mọ́tò ló fẹ́ rà bó bá dẹ̀ jọ́jà ló fẹ́ rà sínú ṣọ́ọ̀bù ẹ̀ ìrànlọ́wọ́ máa dìde. àwọn àmì wò rè mo ní ìrànlọ́wọ́ máa dìde. mo ní ìrànlọ́wọ́ máa dìde. sọ̀rọ̀ díẹ̀. ó ní máa wí fún mi pé. kí ló ní kẹ́ ẹ má ṣe. ẹ má ṣe bí àwọn ará Móábù nínú. bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fi ogun jà wọ́n. nítorí pé èmi kì yóò fi nínú ilẹ̀ rẹ̀ fún ọ. ní ìní nítorí mo ti fi àrí fún àwọn ọmọ Lótù. ní ìní àwọn ènìyàn ta ló kú ṣé òun nìkan ló pé báìbù wa ni ẹ̀ẹ́dẹ̀wọ́ mi tó kà déhùn. Don't forget. Ó dẹ̀ sọ nínú ọ̀rọ̀ mi. I said it in my word. Láti ọ̀sẹ̀ tó kọjá. Máàṣì ni máàṣì. March. Akọrin máa ṣe kátàkà. March are going to be the capital. Òun bá gbà láfihàn. Amen. Amen. Bẹ́ẹ̀ tí ń gbọ́ yẹn. Are you listening? Àti kò jọba. Ẹni tó bá sọ pé òun fẹ́ tún dà yín rú. Ẹni tó sọ pé òun tó fẹ́ bà yín jẹ́. Ẹni tó sọ pé òun tó fẹ́ dàbí lédè rú. Ó pọ̀ ọdún afẹ́rẹ́ agbára yọ kúrò láyé. Amen. Ìbéèrè pé nítorí sí òní ni yóò dábẹ́. Tó bá ti mọ̀ pé ọlọ́tẹ̀ ni ẹni bá ní lójì, are you go to the video? If you are in this correspondence, go to the church paper back. Amen. Amen. Bí n bá ní kó tí mo kàwé ẹ̀ka mi lọ, ẹ̀kọ́ àkọ́kọ́ yẹn kí ló sọ bẹ́ẹ̀? First person. Isaiah 51. kí ló wí? 1-8. Ẹ̀yin lẹ́tọ́ ní ìyá àjẹ̀bù. You are the one that says you're terrible. Ó yá. Oh yeah. Ẹ̀ ṣàkọ lórí báyìí jòkó. Bá tẹ̀mí jàre. Mo ń bọ̀. Ara ìdáraká máa ń sọ náà nìyẹn. Ó lẹ́yìn lẹ́tọ́ rí ojú pé báyìí ojú jòkó. Èmi gba òṣìlẹ̀. Àfẹ́ tó bá mú kọ́kọ́rọ́ dání. Wọ́n lè máa fi inú mi ṣe ìròyìn ó ní ọ̀rọ̀ tó yẹ ń sọ. Maybe this time I surely put on the word I'm supposed to tell you. Amen. Amen. Bí bá máa lọ primary school. Àìkàwé mi rárá mo kọjá orí mi, mo dẹ̀ mọ yín jìnnà. Amen. Bí máa bá yàn ṣeré, ẹ gbọ́dọ̀ máa fẹ́ ju bẹ̀yìn. Bíbélì sọ pé tá a bá ti ṣeré ká máa fààyè jálẹ̀. Màá tún sọ pé ibi tí bẹ́ẹ̀ tó wà fún yín. Amen. Ohun tó mú tí Mósè. Ṣèbí nínú nǹkan tá a sọ yẹn náà ni. Èèyàn kan lọ́wọ́ ojú Mósè. Pé Mósè ó jẹ́ pẹ́rẹ́ lọ́mọ Ọlọ́run. Ó pẹ́rẹ́ lọ́mọ Ọlọ́run. Ó dáwọ́ wà ní ọ̀bá yìí. Mósè náà bínú. Ó gbójú wo kí ọrùn. Oníwo òrùn yìí ibi tó bá wà tó jẹ́ ọjọ́ ló jẹ́ tòótọ́ mo fẹ́ mọ ohun tó gbé nínú ọjọ́. Òun la fi gégùn ní bàbá yẹn fi gégùn fún Mósè pé torí pé èèyàn lásán tiẹ̀ ó tún rìnà mọ́. Amen. Ẹ̀mí dán o. Yes. Bọ́tọ̀ mi. Ẹ̀yin tó ń wá òdodo. I'm telling you bí tí ayé.
Bọ́ọ̀ bá ṣe dúró sí nínú ìjọ náà ló bàrẹ̀. As you stand, that's how you move with yourself. Ó rántí ni. Kí ló rí tó kú ló ti máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀? Before someone can meant to be, Ìdájọ́ ti máa ṣe. the job meant to be. Hallelujah somebody. Hallelujah. Ó mọ̀ bọ́ ṣe speak. You know how to speak. Ó mọ̀ bọ́ ṣe sòyìnbó. You know how to speak English. Ó mọ̀ pé ìwọ ò lè sọ̀rọ̀ méjì wá. Ìkọ́ tó wà mí kan wà kó tó sọ̀rọ̀ méjì á ti sòyìnbó máa ní you get to the wrong this to the wrong your to the Yorùbá language. We got you, bro. Torí òyìnbó yẹn kò ní gbé ẹdẹ mọ́jú o. Because English is Inú pósí ló wà. Òyìnbó tó sọ kò gbé ẹdẹ Amẹ́ríkà. The English you said. Ẹni tí ó ka Yorùbá ló wá ní lọ́wọ́ ẹ̀gbọ́n òdòdó nínú òyìnbó. Òyìnbó ò ṣe gbé ẹ travel out. Amen. Amen. Ṣé o jàre lómi? Amen. Ẹ̀yin tí ń wá Olúwa. Ó dín bá wọn kalẹ̀ níwájú ẹ̀ lákòókò yìí àlàfo odi náà o. Amen. 2025. 2025. Sórí oṣù yìí ti lọ. This month is already gone. Tẹ bá máa mú February. Ẹ ti bẹ̀rẹ̀ ọdún tuntun. You have started a new month. Gbogbo ẹ̀yin ọkùnrin All this man. lọ́dún yìí ni mo sọ. In this year. Ọ̀kadà tẹ́ǹdé mú ti tó gẹ̀. Lọ́nà àlà ẹgbẹ́ mọ́tò wa ló fẹ́ mú. Amen. Jesus' name. Yes. Abraham bàbá wa. Nítorí òun nìkan la mọ̀ pé. Ẹgbọ́n òwe yẹ Abraham ò pè ní ṣùgbọ́n bàbá tuntun rè fún. Amen. Amen. Bíbí ìkàwé má fi bú mi o, kò jẹ́ ń dùn mí. Torí mo mọ̀ ọ́ ká mi mọ̀ ọ́ ká mi tẹ́lẹ̀ yìí. Mo máa dúpẹ́ tèmi. Amen. Amen. Mo mọ̀ òyìnbó sọ mi mọ̀ òyìnbó sọ má fi kàn mí o. Amen. Amen. Torí mo dúpẹ́ tèmi. Hallelujah somebody. Hallelujah, pastor. Nínú àwọn tá a jọ wà lórí pápá ní ìgbà náà, ọlọ́kadà lẹ́nu mi ṣe dèmí. Hallelujah somebody. Hallelujah. Tẹ̀nó. Kó tó di pé máa lọ forí balẹ̀, kó tó di pé máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ yóò ti kọ́kọ́ wọ́ṣẹ́. Hallelujah. Báwo ló dẹ̀ sì wà lábẹ́ bá? Atẹ́gùn ìyàgbẹ́ kan ti kápá lòdì kan kúrò mẹ́. Hallelujah somebody. I'm telling you, mo kàwé mi ò kàwé, ìyẹn ò ní ti má sóríire. Àmọ́ o gbọ́dọ̀ bẹ̀rù ni. But you have to have faith. Torí bí n ti láyé. Because the life is life. Yes. Yes. Mo mú pọ̀ sí. Olúwa yóò tún sí òní nínú ẹ̀yin tá ẹ̀ fi ìgbéraga kú iṣẹ́ Olúwa, tá ẹ̀ dẹ̀ fi ìgbéraga kú ìwé tẹ́ka, tá ẹ̀ fi ìgbéraga kú iṣẹ́ ọwọ́ yín, Olúwa yóò bù sí fún yín. Amen. Amen. Nítorí pé mo mọ ṣe Olúwa sìn. Exactly because I know the work of God. Mo lè ṣe prayer. I can do prayer. Kẹ mọ wá pẹ̀lú àwọn ọ̀gá lè máa wá lámìdáre. Iṣẹ́ kí ni mo gbà? Ó kó àtàdá mi ní. This is my cutlass and my hoe. Tó bá gbọ́ ọkọ mi. This is my hoe. Àdá. This is my cutlass. Gbogbo akọ́rọ́ tó fi fa ọkọ yìí. The hand Gbogbo ẹ̀ ló kú bẹ́ẹ̀. is there. Hallelujah somebody. Hallelujah, pastor. Iṣẹ́ tí mo mọ̀ ń pa ẹ̀mí mi kí n ṣe sọ fí ọ̀. The work I know about Amen. Amen. Mi ìkẹ́kọ̀ọ́ṣẹ́ lọ́yà. I know that the Àmọ́ mo work lè of lójọ́ God. tèmi mọ́tọ̀lá. Mo dẹ̀ lè béèrè question lọ́wọ́ ẹ̀ pa. But I can tell from Yes, mama. I ask you a question. Ẹ ṣàmì. Say amen. Okay. Kó tó kúrò bí. Before you leave here, Oníṣẹ́ àyọ̀ máa jẹ́ ẹ̀. Ẹ̀kọ́ kejì. the second lesson. The second lesson. Kí lẹ kà? First John 3, Ṣáàmù òdìdé dúró. 1 to 10. What Mo the- bọ̀. I'm Títí coming. máa fi parí wàásù. Before I quit from my Oh, brother, jókòó. you're not going to sit down and you're not going to rest or something.
majesty. Ọmọ Ọlọ́run náà. It is Ẹ̀yin ọkùnrin ọmọ ológo dà. Ọmọ ológo jẹ́ lọ́wọ́ ẹ lókè. Ẹ worú ìfẹ́ tí bàbá fi fún wa. Amen. Ìfẹ́ tí Ọlọ́run fi fún wa. Ìyá èso. Àìlówó. Ẹ wà láyé. your life. Ó lè lẹ́yìn ọmọ ológo yìí o. You will be shocked never receive. Ẹ worú ìfẹ́ tí bàbá fi fún wa sà. That is the love my father has for us. Láti January yẹn. January. Àròkọ èèyàn kan wọlé o. But he entered the church. Wọ́n ta ẹ lọ́fà o. Even arrow. Nígbà tí mẹ́sẹ̀jì orí òkè òjò ẹ lójú, ó lè bọ́ sọ́wọ́. When the message of this church does not belong. Ṣùgbọ́n wàá tẹ̀ tó padà pẹ̀lú asákèésí pé olùsọ́jà ń sọ kiri. Àmọ́ síbẹ̀síbẹ̀ wọn ò pa ẹ́. You are not be killed. Ọlọ́run. Ọlọ́run. Hold on. Yes! Yes. Kí ló sọ? Nítorí èyí ni ayé kò fi mọ̀ wá. Nítorí tí kò mọ̀ olùfẹ́ ọmọ Ọlọ́run wá ṣe rí nìkan. Olùfẹ́ ọmọ Ọlọ́run là ń ṣe nísinsìnyí. Ọlọ́run ògo la wákàtí tó ní bẹ́ẹ̀ ṣọpẹ́. Kò fi dá wa lẹ́kọ̀ọ́. Hallelujah somebody. Hallelujah. Bí Ọlọ́run bá jẹ́ èèyàn tó tọ́, á ti payọ̀ náà. Á ti mú nǹkan kúrò lẹ̀. It's going to kill me. Amen. Amen. Ọlọ́run kì í sọ̀rọ̀ tán kó tún jókòó tì. God does not do miracles. Ó ṣe ni. As I do. Hallelujah somebody. Hallelujah somebody. Ọba tó ní wákàtí tó wà, ó máa pa ọ́ lẹ́rìn. Amen. Àmọ́ lẹ́ni gbogbo ẹ̀yàn ọmọ ìjọ ìpele àṣẹ gbọ́dọ̀ ṣe ọpẹ́. When this church never learned how to thank you, you must. Tó bá tásìkò àti tọpẹ́ yìí, When it is time for the tí bá máa dé máìkì mú tí mi lówó ọpẹ́ ẹ̀ bẹ́ẹ̀ máa láyé ẹ̀ fúnra rẹ̀ máa sọ fún ẹ pé ó lè dé. Tell you a thief. Hallelujah. Hallelujah. Akọrin gbọ́dọ̀ ṣe ọpẹ́. The Christians are doing the thanksgiving today. Ṣé ìlú ló lù bẹ́ẹ̀ ni àbó fẹ́ lu aago? Kí lẹ̀ ṣe bẹ́ẹ̀? Kí lẹ̀ ṣe bẹ́ẹ̀ ni? Kúrò bẹ́ẹ̀. Leave that right now. Ṣáàmà máa bá àgbójú ẹ̀ jẹ́. Shaman, I'm going to dismiss you. Amen. Amen. Bọ́lá ti bá sọ̀rọ̀ bá ṣe aṣọ pé mo lálé òun ni o. Because your authority is how you say your word. Ibẹ̀ yóò kí ṣe ní tó ṣáàkì fóònù. That place is not where you're searching for. Fóònù yẹn lè má ṣiṣẹ́ mọ́. The phone will not work. Mi fẹ́ mọ orú agbára àti àgbélébùtà ẹgbẹ́ tó kù yìí. Amen. Amen. Àtẹ́ni yìí bá bá jọ rẹ́lẹ̀ jẹ́ ká máa sìnkú eré. I'm telling you, when I'm playing, that was not the time to play. I am swear that you know. Mi ò wá báyìí nínú ilé ní ayé mímú wa. Welcome to your house, I am on my own. Ìwọ fún ìtẹ́lọ́rùn. If you will Nínú jàgà báǹsì. be with your God, Bẹ́ẹ̀ ṣe ń ṣépè fún tó ó ràn án. as I'm constituting, does it threaten me? Àwa ló kàn yín. Bẹ́ẹ̀ lọ pé ibi tó kàn yín sí. Ṣé ó bá wí? Does it always him? Ọmọ ẹ̀dán lásán. Láàrin 30 hours àti wọ́n paná nílé wọn. Ìbẹ́ ìní nẹ́bà jẹ́ níyà. Was in the past, oh my God. Ìgbà wọn fẹ́ níbọ̀dì nínú ilé o. I now carry it to anybody else. Bí n bá ti lè tọrọ lọ́wọ́ yìí. If I beg from Ó wù you, mí ni mo yọ̀ sí lọ́rùn. Ṣùgbọ́n ibi tẹ́ wà yìí, mo sì ní àṣẹ bẹ́ẹ̀. but where you are, I have the authority. Sọ́kẹ́tì tí mo ṣe bẹ́ẹ̀ kò sáyè ṣáàjì fóònù. The second Torí súnmẹ́ǹtì ló ṣe wà bẹ́ẹ̀. it is for instrument. Tó bá tún bàjẹ́, owó ilẹ̀ fi ṣe. It is destroyed. Ẹni máa ní kéèyàn má bínú. That's a national. Are you getting the praise? Amen. Amen. Ẹ ṣàmì Say amen. lọ́sẹ̀ yìí This week,
Gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́. All the people you believe Ìrànlọ́wọ́ máa dìde fún yín. I will pray for you for your mercy. Amen. Sọ̀rọ̀ díẹ̀, mo fẹ́ gbàdúrà. Say a little, I want to pray. Bí àwa ò fi kiri. Ẹ́ A kò sì ti fi hàn bí àwa ò fi rí. àfihàn gẹ́gẹ́ bá àti rí. Àwa mọ̀ pé A mọ̀ pé o, nígbà tí a bá fara hàn, nígbà tá a bá farahàn. a ó dàbí rẹ̀. Ẹ́ Nítorí àwa ò rí a ní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí nínú rẹ̀, á wẹ ara rẹ̀ mọ́. gbogbo bíbélì bá kà fún eléyìí pátá. All the men who believe are good to Kò sẹ́ni tí ò bá wù. Ara ẹ̀ náà la sọ yẹ ìṣáàjì fóònù ní báríkéjì ẹ̀ lọ dúró ní súnmẹ́ǹtì. Ronúpìwàdà Repent. kí ni ẹ jẹ́? Who are you? Kí ni mo jẹ́? Who I am? Tí mi nílé bá sọ̀rọ̀. Talk to you. Tẹ́ẹ̀ nílé gbà mí gbọ́, tẹ́ẹ̀ nílé fi níbẹ̀rù. You can I believe me or you? Ṣé torí pé àjọ ń ṣeré ṣá? Is it because I'm playing with you? Tó bá tó àkókò. It is time. Èmi ni mo ṣe gbéra lọ pé nọ́mà ẹ jẹ́ kí n fa everybody mọ́ra. I'm just saying let me be with everybody. Àkókò kan máa wà kẹ́ tó rí mi ẹ̀ ṣí mi PA. Yes. Before you can see me, you can see my PA. It's the time. Wọ́n tó bá tó gbà yẹn sọ pé ṣé ta ló sọ̀rọ̀ máa bèrè pé ta ló jẹ́. But when it is time, you say who say you say who are you? Ibi tí mo lọ lánàá sà. Where I go yesterday, sir. Ọmọ kékeré ló ti kọ́kọ́ bá mi sà. There is a small child. Onítalẹ̀ béèrè, ó ní bàbá. He said who I asked for. Bàbá sẹ́dẹ̀. The Amen. pastor said he's speaking. Wọ́n ṣe sọ ìsọgbà. They are telling me. Àwọn ní àbúrò àwọn ni. Amen. Amen. Ibi tí mo ti ń ṣiṣẹ́ gan ẹ̀ ní débẹ̀ ẹ̀ ṣe bó ṣe wù yí. Àlejò máa jókòó gbà mí ẹ̀ wá dádì ẹ̀ afẹ́rí yẹn èmi ló ní kẹ́ ẹ dáná òun àwọn ará àtàtà ẹ̀ dáná yìí àyíjẹ́mi onílé oúnjẹ gbogbo rásìmọ̀ ìlẹ́gbẹ́ wa. How many? Amen. Amen. Bàbá